olólùfẹ́ mi ọ̀wọ́n jùlọ gbogbo yín lẹ gbìyànjú ẹ wú mi lórí ẹ ti mọ bá a ṣe ń ṣe wípé lẹ́yìn ìbéèrè wọ́n fún yín ní ìdáhùn màá sì ṣàlàyé mo ní àlọ́ o pápá ń jóná mọ̀gánà ń wòran mo wá béèrè wípé kí ni mọ̀gánà ṣàbẹ̀mí ni ìgànná ni mọ̀gánà ẹ sì lè pè lógiri kódà olórin nǹkan ti kọ wípé iná ń jó ògiri ò sá ẹ̀sùn àrùn ìpè gbọ́ngàn ṣe pé kakọ̀ máa gbọ́ orin lásán àwọn ẹ̀kọ́ ń bẹ́nu àwọn orin tí àwọn olórin wa yìí náà ń kọ ẹ jẹ́ n ṣàlàyé fún yín kó lè yé yín tí iná bá ń jó níbì kan tí ìgànná wà ń bẹ̀ tó wà lọ́tún tó wà lósìn tó wà níwájú tó wà lẹ́yìn bí iná ọ̀hún bá jó tán ògiri ọ̀hún ó sì wà ń bẹ̀ ni kò síbi tí ó lọ kò sóhun tó gírí ó ṣe mo lérò pé ó ti yé yín bí wọ́n bá wá bí yín níbikíbi wípé àlọ́ o pápá ń jóná mọ̀gánà ń wòran wípé kí ni mọ̀gánà ẹ ti tètè fún wọn lésì wípé ògiri ni o ìgànná ni o gbogbo ẹ̀yin tẹ́ gbà pátá láàfún ní ẹ̀bùn ìpè $200 ìpàdé tún di ọ̀sẹ̀ tó ń bọ̀ Àmọ̀kẹ́ ọmọ bàbá Bílí onílù ni èmi ń jẹ́ ire o àmọ́ ríra lọ́sẹ̀ tó ń bọ̀.